به قد زاده تكريما صلى عليه صلى عليه وقال يا من آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما وليتك تهلو والحياة مريرة وليتك تعود والأنام جداب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا صاح منك الود فالكل هين وكل الذي فوق التراب تراب وكل الذي فوق التراب تراب ربنا المدعو يا الردى ẹjọ́ ta ló kíní èkó gbogbo wa tí a wà níbí kó tó di pé wọ́n ń bá ètò lọ kí má ní wọ́n tó jẹ́ ní kí Sheikh wàrà ìdíkò bá mú microphone ṣe bá lóde tí a bá fẹ́ kò mí lọ́nà tó bá ti di ta ni ó fún ọ lówó torí Ọlọ́run èmi máa yarí ni èmi ò sínú alubára máláyé alubára ẹ̀tọ́ bá ti ń bẹ̀rẹ̀ kẹ bá fún torí Ọlọ́run ìyá ń jẹ́ nù bẹ́ẹ̀ yin alága ń bì lónìí mo lè fẹnu sọ ọ́nà kájọ lówó dédé àti kí lówó jùlọ níbi tọ́lọ̀ ní kíkéwó dé lára mi ni o bọ́ọ̀ bá sì wá gbà àwọn tó wà ìbáyẹ̀tì ní kí wọ́n sọ bí jẹ́ ti bá mi fún yín ìgbà ni wọ́n wá sọ pé rárá bẹ́ẹ̀ ni aláàfin alìkùránì lè ní àyà rọ́bàná lè màdé ọ̀hún yá máa tàfàrọ̀dà lẹ́nu kan ìwọ́tọ̀ ọba ju 1,000 lọ lọ́mọ bí sínú abọ́ kìí sí fàdọ́lítà tó Muhammada ẹni bá yóò bá nínú òní sọ́fò fàdọ́lítà tó Muhammada ó mẹ́rin tó gbé tí ìbùn wájú tí ò lè dìde pé ọlọ́gbà mú kó láyé mi lónìí àmàlítò ilé ìta náà ìbá ti jàrí bàbá délé bàbá abábàgbó àágbó tí a rí bàbá délé bẹ́ẹ̀ni bàjọ́dọ̀ àti inú àmọ́nà àwọn sèrè bí ó sèrè wà dáadáa àwọn ọlọ́run ló tí wá ní bàbá délé bàjọ́dọ̀ àwọn sèrè bí ó sèrè wà dáadáa bàbá délé bàjọ́dọ̀ àwọn sèrè bí ó sèrè wà dáadáa. Gbogbo ọ̀tá pẹ́jú sí ní ìlú ní tẹ́ owó rẹ̀ fún tókè. Lọ́tọ̀ mi ṣeré tẹ́ owó rẹ̀ dára. Ilé ìta náà ìbá ti jàbí ara bàbá dé. Àwọn ẹ̀dá rẹ̀, àwọn ẹ̀dá tó dá. Mo lọ rí. Àmàlítò ilé ìta náà ìbá ti jàbí ara. Gbogbo àwọn èèyàn dá tí ń dùn wọ́n lọ́kàn jọ mo rú dé Ọlọ́run. Mo rú dé tẹ́wọ̀ rẹ̀ ló ti ṣeré òun bàbá dìl màkà nàlẹ̀ àwọn sèrè bí yóò sèrè wá dáadáa. Ààyè tí ń jáde lọ fẹ́ ní kọ̀ọ̀kan níbí lónìí ọlọ́pàá yí padà sáàyè dẹ̀rùn. Bàbá dìl àmì yóò débi. Màkà àwọn sèrè bí ṣe àmì. Bọ̀dínádà olùkọ́ tàwa lọ́rin tí a fẹ́ ní àyílẹ̀ mi. Ilé ìka náà ìbá. Àti sí àmì ti lọ lé.
Táà lọ́gbọ́n ìṣẹ́rí ti wà bẹ́ẹ̀. Bàbá dé máa Ọlọ́run gbogbo ibi tí ní alá lónìí. Ọlọ́run bá sọ di ìrọ̀rùn. Ẹ̀sẹ̀ amíbàdá. Mọ́tò bá ní tí ní ọlá ọmọ sàmì ti ẹ̀rùn. Èmi ni tí ń bẹ lọ́run sí mo fẹ́ kó di ìrọ̀rùn. Ọlọ́run yóò lọ̀rùn lómi náà. Tí ọba ní tí ní ọlá ọní ìrọ̀rùn. Kò sọ bẹ́ẹ̀ dáadáa. Sọ bẹ́ẹ̀ ọní ìrọ̀rùn. La ilaha illallah. Àmàlínà ìlẹ́ríkà náà ìbá ti jẹ́. Okùn méjì táàbù sí ọ àgbèrè ìrọ̀rùn. Èyí wí jákè dáadáa ìrọ̀rùn. Àṣírí bí ẹsẹ̀ wà dáadáa. Adúgbò fún Ọlọ́run. Alhamdulillah. Ìlú Aramoko àti dúpẹ́. Tí bàbá wa lára ń bẹ lórí ìjókòó. Wá àti dúpẹ́ máa ń ti ẹ̀rù. Mo mọ tí ò jẹ́ dúpẹ́. Ọ̀hún wo orí ẹlòmíì ni. Ọ̀hún tó fún ọ tí ò fẹ́ lòmíì. Ọbẹ̀ di kèbèrí. Ọwọ́ à ń si èrè torí orí olóore. Mo tó fún ọ náà tí ò fẹ́ lòmíì kọ́. Sáde náwó pé tiẹ̀ ló bàjẹ́ jù láyé. Làkàlẹ̀ Hàmúdù ìnàlẹ̀ ẹ̀rẹ̀. Ó dá mi lójú kò sí ó tá jáde tá à ní rí ẹni tá a jù lọ. Mẹ́rù tàwọn ìnàní. Mo dá mi lóní Aramoko. Lè sọ ní ìta yàrá bá sàmáwá ti ṣàkiri. Ó dáa ẹni tí ò bá lẹ́ni tó jù lọ ni kó mọ̀ dúpẹ́. Sàmúdà lẹ́bí àwòláyíta ni kọ́lá ní ìmàtí. Bàbá Imam. Wàhálà bùtà ni. Tí bá rí Imam ìgbà tí mo ṣe jẹ Imam. Ọdún kèrò tí rìn. Mẹ́ta fẹ́ pé ó dáa náà. Èmi ti pé 22 lórí oyè. Wàhálà lẹ́bí. Àmọ́ still counting ni. Ọlọ́run jẹ́ àmọ́ kàánú bá náà lè. Àwòláyíta ni kọ́lá ní ìmàtí. Ẹ má yóò bá lọ́dọ̀ ní sọ́fò. Àtàstọ̀fàtìlì àṣà ìrù. Abẹ́ Ọlọ́run. Kábíyèsí. Bàbá wa lára. Ẹ̀rí tẹ́ gbà lálejò. Gbogbo jàǹdùkú ìlú yìí kí wọ́n lọ ṣe làákà ìbáyìí. Ẹni tí ò bá ti rí oore mú wọ̀lú kò ní jèrè lù. Tí máa ń yẹ lọ́wọ́ yóò yẹ lẹ̀. Torí ẹ̀dá kan ìlú bẹ́ẹ̀ bá ba ìlú nú jẹ́ túláàsì ní kó ń kàbà ló jẹ́ láyé. Wọ́n máa yẹrù fáwọn àwòtọ́ ìlà ìjà rẹ̀. Ẹ̀fúsẹ̀ ni jẹ́mọ̀ ọmọ ìlú yìí. Ǹjẹ́ tí ó bá ànábì inú jẹ́ ní Mẹ́kà? Ṣé mo lè sọ̀rọ̀? Ada àdúrà dìní Hamza Muhammadi. Walakin qadarullahi amrun mu'akkadu. Fa'akkada Taha al-qulub bi-barakati. Kí ló dé gẹ́gẹ́ sí? لأشهد إلى الله فيما يشدد. وقال له مولاه أخرج ولا تخف سيأتيك فتحا بعده فتحمد. ولما بينا جل في قلب أحمد سوى مكة والله فيها يرصد. وأخرجه مولاه بكر بجنبه فطه يحب الله بل هو يقصد.
tó tí wọ́n gbà nẹ́bì inú jẹ́ bàbá lẹ́yìn bí èmi lè mọ wọ́n lè jòkó lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí mo ní ọwọ́ mi ìdílé ní mọ́nà kí àgbàlagbà gíra. àwọn lójú ń kú lẹ́gbẹ̀ẹ́ yìí máa jẹ́jẹ́. torí a máa ń ṣe àgbà jẹ́jẹ́ ni. ọmọ wọn lára ẹ̀ ní mọ ìnira mọ́lẹ́lẹ́. ọ̀sẹ̀ ẹ̀mí dáadáa. alára wọn ò ní gbé káàkiri ayé. ẹni bá ṣe àmì òní ṣòfò. bàbá wa láwọ̀ bọ̀dọ̀ rí. Ǹjẹ́ tí ẹ fẹ́ lé ànábì nínú? Ẹ̀yin ọ̀dọ́ àlú ẹ jẹ́ ń gun ilé gbóná wọn gbé. Àwọn lọ invite àwọn ọ̀dọ́. Ǹjẹ́ kí lẹ fẹ́ ṣe? Wọ́n náà fẹ́ pa ànábì. Arílẹ̀wọ̀n. Wọ́n náà fẹ́ pa ní kí lẹ kókó ọba tún náwó tàbílẹ̀ kan. Kódà ohun tó adé ṣe bí ìyàwó lọ. Èèyàn nu níbi Kùránì bẹ̀rẹ̀. Kò sí àáfàá tí wọ́n nà nínú ẹ̀ tí kéwò ní buké mọ́. Mo ti nóòtì yín bá ojú mi ti mú yín, agbérin mi ti gbé yín. Àádá àdúgbò ìdílé. Èèyàn ilé màlẹ́ èèyàn. Àwùsà Mùhàmmádé. Wọ́n sì lé èèyàn ní ọ, kí ni ẹ dá akọ náà sí lórí ẹ̀wù rí? Wọ́n tó lọ kà fún láwọ̀ èèyàn tó ọ̀sán ilé ẹranko. Èèyàn kan ò ní máa bẹ kó mọ̀ yìí ọ̀nà. Ẹni tí ò bá ti máa yìí ọ̀nà ẹranko ni. Ó wà ní kó ká pàjẹ́. Wọlé akéyí ọ̀dọ́ ọlárí abúrò ọmọ akẹ́rù. Àwọn lọ pa àwọn ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ wa ní kílẹ̀ fẹ́. Wọ́n náà fẹ́ pa Muhammad. Kí wá lọ wá pé àwọn ní àwọn fẹ́ kàn bá wọn pa. Ọ̀dọ́ ni àwọn ọ̀dọ́ ẹ̀kọ́ burú. Bàbá ǹjẹ́ òní fẹ́ pa wọ́n níjọba. Ó ní àájíṣẹ́ lóòótọ́. Àmọ́ kájú lè jẹ́ déédéé ọjọ́ orí wa yìí. Ẹ lọ mú ọmọ yín kọ̀ọ̀kan wá. Tó jọ lọ́jọ́ orí. Wọ́n kí lẹ̀ sí. Wọ́n rà kún ọ lẹ́yìn. Àwọn amúkùn wọn lọ́lẹ́yìn kọ̀ọ̀kan. Àwọn àpálẹ̀ kan náà wí. Àgbàlagbà nítorí ikú rẹ̀. Wọ́n ní Ọlọ́run ó bínú kí bínú lè bá a kárí. Ẹ̀yin ọ̀dọ́ ti ránṣẹ́ ẹkú tẹ̀sí jẹ. Ǹjẹ́ wọ́n lè rán ọmọ wọn nílùú sẹ́tẹ̀ rán yìí? Tẹ́lẹ̀ wọn dà lúrú tẹ̀sí gbọ́. Ẹni tó fún ilé owó tó ní ẹ̀nà bàlújẹ́ ọmọdé dà láàrin yìí. Báyọ̀ bá jọmọ gidi kò yẹ kẹ́ dáhùn. Mẹ́sẹ̀jì mi àkọ́kọ́ nù. Èèyàn ṣáájú mi orí ibú ọ̀sìn gbọ́dọ̀ káyìn. Kọ́nà gbọ́dọ̀ sí láàrin. Ẹni tó ní ọ̀nà bá nǹkan jẹ́ tó ní kọ́nà sílé ilé kọ́nà nàyàn lóògùn pa. Ọmọ rẹ̀ dà, ọmọ tí ó padà jèrè tí ẹ dà. Àwọn olówó kọ́ ọmọ pamọ́, àwọn jàǹdùkú kọ́ ọmọ pamọ́, àwọn ará èèyàn lọ́kùnrin kẹ́ máa bàlú ló jẹ́. Ẹ wá pọ̀ kọ́ ìdẹ́yìn nìkan ìbànú tí ó yà báwọn. Ẹ jọ ṣé mo lè sọ̀rọ̀ lù yìí. Àádá àdúgbò ìdílé. Àwùsà Mùhàmmádé. Ẹni bá yóò gbà lórí òní sọ̀kò. Láàyè abúrò ọmọ akẹ́rù. Ramadan tẹ mú ìlú tẹ mi lọ́rùn jù. Mo bí sínú Ramadan wá sí mẹ́rin ni máa ṣe lójúmọ́. Èyí tẹ mú ìlú ló fún mi lálàáfíà jù. Báyìí kó mi lọ Ìbàdàn nígbà lè kó. Alẹ́ ọ̀la ní Màlọ́ Sọ́fà. Fàkàdà tó rà bẹ̀rẹ̀ bíbí máa kàtẹ́. Ìwọ́n tó bá ní kọ́lọ̀ jẹ́ ọ̀dìlẹ̀ ọ̀fẹ́ wúlò nù. Ẹni bá ti wúlò yìí dilẹ̀. Sọ́ni bọ́ ọ̀dìlẹ̀ nígbà tó wúlò. Ìyá ṣúrọ̀ dínà lọ́yìn ní máa tún ṣàdádù. Kọ́lọ̀ bọ́ jẹ́ ìtàn ìsinmi kọ́ nígbádùn. Ìfàyàbalẹ̀ ọkàn nígbádùn. Bí n tó ń ṣe wá sí káyọ̀ sọ wá gbádùn jù mí lọ ni. Wọ́n tó ń sùn lórí ebi lábẹ́ gítọ́ọ̀sì, ebi náà kí ó jí ọ. Làwọn ọ̀rọ̀ wà látàkà. Àlùbáríkà lu alámọ̀kọ̀ ìyá ọlọ́mọdé ó jáde kúrò bẹ́ẹ̀. Bàdà wúrò fàtó hàn
gbogbo òlú tó pé síbí àlùbáríkà má jẹ́ ó pò nílùú yìí. ẹ ṣe á ní jèrè. Ọlọ́run ni wọ́n ti ní wà nábì lára òkúrò jù. Kúrò láàrin wọn, ìwọ náà ní tìjú tẹ́lẹ̀. ARAMOKO ti sẹ̀mẹ́jù, ọlọ́pọ̀ wà láàrin wọn. Ọlọ́run lè jẹ́ wọ́n yẹ̀ wá áńtà fi ìhìn. Ọwà láàrin wọn, ojú ń ti Ọlọ́run. Ọlọ́run ní jáde. Ìwọ náà ni mo bọ̀wọ̀. Wọ́n ni mo bọ̀wọ̀ jáde. Má bẹ̀rù, ń tí ọ̀rọ̀ ibi tó dáa. سيأتيك فتح بعده فتح Ibi tí o bá lọ, àrànṣe wà bọ̀ níbẹ̀. Wọ́n wà máa yìn ọ́ kẹ́yìn. Ẹ̀yin ìlú ARAMOKO, dámi lónìí. ARAMOKO Èkìtì ni. Kí n tó bẹ́ Èkìtì sí kí n bèrè o. ولو بردا جل في قلب أحمد. Gbogbo ọmọ ìlú kan tí ìlú rẹ̀ bá ti lè tóbi lọ́kàn rẹ̀. Ẹ kọjú sí mi. Gbogbo tó bá tóbi àìfẹ́ kó bàjẹ́. Gbogbo ọmọ ìlú tó bá kọ̀ ní ìta tí ń tọ̀ sínú bàbá rẹ̀. Tí bá ń yẹ lọ́wọ́ ẹ máa wòran. Yóò ju ìrìn àrẹ̀ kan. لم أرى بردا. Kí ni ó ṣe lè? Bàbá lọ́rọ̀ nù. Èmi kí ọ̀rọ̀ tí ó rìn lórí ayé. جل في قلب أحمد. Àlejò wa ó wá kọjú sí Mẹ́kà báyìí. Nígbà tó dé ìlú. Ó ní wọ́n lù yìí. Ẹ̀yin ọmọ ARAMOKO Èkìtì. Dáadáa ní. Ẹjẹ́ kò yín kálẹ̀ mi yí. Wọ́n tó bá ga ẹgbẹ́ kó yí gẹ. Ẹgbẹ́ kó yí gẹ. Gbogbo ẹni tí ìlú bá tọwọ́ rẹ̀ yí gẹ. Àlùbáríkà ò lè jẹ́ tiẹ̀ mọ́. Siwa Makkati. Bó ṣe rí mo sọ nù. Wallahi fi ààyè sọ́dún. Tẹ́ ẹ bá tiẹ̀ ṣàdìgbà. Tẹ́ ẹ fẹ́ jà. Kíní kan tó bẹ̀ ẹni kíni. Ẹ tiẹ̀ wọ́n láti ìlú yìí kó má bàjẹ́. Ẹni tí wọ́n bá ti rí ìfẹ́ ìlú rẹ̀ lọ́kàn rẹ̀ kò wáyé wá sórí rẹ̀. Àdébí náà ti kọ̀ǹfàwẹ̀ ẹ̀sìn àwọn àgbàlagbà wà ní ọ̀dọ̀ alájà wà láti kéwú 1968 sí 1970. Lọ́mọ́rọ̀ Wàláì ẹ̀sìn ní ọ̀wà. Bàrídà jalla fi qalbi Ahmadain. Abájọ Adijẹ́rì. Ìmáàmù Yàyádà. Siwa Makkati. Ikọ̀ Bùsùkọ̀ ni. Wallahi fi ààyè sọ́dún. Ẹ jòkó àjọkẹ́ pẹ̀lú wọn ni. Siwa Makkati. Bẹ́ẹ̀ ni. Wallahi fi ààyè sọ́dún. Adijẹ́rì. Àjọkẹ́ ni. Ìmáàmù Yàyá nù. Ọmọ ìjọba. Láwọn arọ̀ bẹ̀rẹ̀ Ọkọ̀ bẹ́ẹ̀ níbi tàjọ kéwù. jalla fi Àṣàyìnlẹ̀ kú ọ wá. qalbi Ahmadain. 1968 sí 1970. 62. 3, 4, 5, 6, 7. 72. Ẹkú wájú. Àṣẹ rí nǹkan jẹ ló jẹ́ sára sákúnsákún náà. Siwa Makkati. Ọmọ sí ni ti darúgbó jù lọ. Ó ti yẹ bàrà àdúgbò sí náà. Wallahi fi ààyè sọ́dún. Wọ́n fẹ́ bọ̀ sùkùn náà wá ń gbà mú. Siwa Makkati. Wọ́n lọ bọ́ sójú ọ̀yẹ̀ ní bàrà àdé. Wallahi fi ààyè sọ́dún. Kábíyèsí mo kí ẹ̀wọ̀n táwọn ọ̀dọ́ ìlú yín dálẹ̀. Wọ́n tó jẹ́ ń lọ bí ẹ̀yin ọ̀dọ́ yòókù. Kárnífàlì yìí máa fẹ́ ṣe tẹ́ ẹ̀ máa gúnra yín nígò. Kò sọdún tẹ́ yóò ní kú nínú ìlú. Ẹ sọ máa lú re nì. Bọ́lá tó dé ká tó máa bàjẹ́. Ẹ máa fi ọ̀bẹ léra yín ká nítorí tí wọ́n bá ti kẹ́gbẹ́ wá nù ní wọ́n wá jalè nù. Nítorí ọba ìlú ọ̀tí ẹgbẹ́ rẹ̀ bí àwọn àlóòrùn yìí kò ságbódé tí mo ti ní sunkún. Bẹ́ẹ̀ ti mú gbọ́ lẹ́mọ̀ mú ọtí. Ẹ máa fi ọ̀kadà kan zero lójú títì. Tọ́ bá sì fọ́ lórí ìyá rẹ̀ ò ní 10,000 tí ìtọ́jú ẹ̀. Àbí kí wọ́n bá rà fún ọ. Ọmọ olùsíṣẹ́ dáràn. Bàbá ta ni ó bá tàn.
إذا عظم البلاد بناها. Ṣùgbọ́n ní sẹ́rẹ̀sẹ́rẹ̀ ó lẹ́ni tí máa ṣẹ̀ sí lọ́rùn. Bíra rẹ bó ṣe wà yìí o, ìwọ kì í dárò tọ̀ wà lójú agbo yìí. Tó o bá dáràn 5,000 nísìnyí, àṣírí òbí rẹ̀ ó sì tú. Torí ọ̀lẹ́ tó dáràn bọ̀ lọ́rùn, àìmọ̀ wọn ara nípa ọjà. Lọ fi ń gbé mọ̀ ọ̀kadà òkè, wọ́n tọ̀ léyìn lẹ́yìn tọ̀ léyìn wájú. إذا عظم البلاد بناها أنزلتهم منازل الإبلال. Wọ́n ní ọmọ ìlú kan tó bá yẹ ní gbẹ́dùn rẹ̀ tóbi ní bẹ́ẹ̀ sí ẹbá ń gbé ARAMOKO sókè. أنزلتهم Anzalatihum. منازل الإبلال. أنزلتهم منازل الإبلال. Kábíyèsí ẹ̀wọ̀n ọmọ àti ẹ̀bẹ̀lẹ̀ ọmọ kéékèèké ẹ̀wọ̀n orí wọn bó ṣe tó. Inú kábíyèsí wa ń dùn. Kódà ẹ jẹ́ n sọ fún yẹn ní kí ni ẹ dá mi lóhùn. Bí ò bá ti bọ́ síjọ́ Jímọ̀, gbogbo ásámù kọ̀tùnlá báyìí níwọ̀n máa dá irú nínú ìlú yìí. الله إلى عظم البلاد بنوها أنزلتهم منازل الإبلال. Tí mo sọ wá Nàìjíríà pẹ̀lú ìgbọ́ Ọlọ́run. أنزلتهم منازل الإبلال. Ẹ wú mi lórí nílùú yìí. Ẹ wú mi lórí tààrà. أنزلتهم. Èèyàn máa gbèlú rẹ sáàyè yìí ni bàbá. Kábíyèsí ẹ bá tún wọ yàrá ẹ bá ọmọ wọ̀nyí dúpẹ́ ẹ bá pé Ọlọ́run o ṣeun tó fún mi nírú nǹkan báyìí nílùú mi. Kéyìí wá máa jẹ́ àríkọ́sí fẹ́yìn kìdárù tẹkù. Ìjọ́jẹ́ bá kóòlù jáde ẹ̀yìn kéèyàn gidi wá. Mú yẹn wò lórí kọ́kadà ọmọ sọ nìkan mẹ́tì mọ́tò gbé. Àwọn ọ̀rẹ́ tẹ́yìn ń bá tó ní wọ́n ti wọ̀lú àbí kẹ́kún sọ. Lọ́rọ̀ onú lónìí o, képe mọ́ bá pa ọ́. Kò sí ìlú tí a lè jáde ẹgbẹ́ ọmọ ìlú ló dìdì wọ́n wá. Ẹgbẹ́ tí ẹ bá mú ọ dáadáa, ẹ bọ́ ọmọ ìlú ká ìwọ náà lọ́ọ́ gbà lú bàbá rẹ jẹ́ ọmọ àlè níwọ̀ yìí. أنزلتهم. Kábíyèsí kí ló dé sọ bẹ́ẹ̀? Àlejò lè má dé dúdú nù ọbẹ̀. Ẹ tó wà létí ọjọ́ sí ni ó sọ pé ẹ má jẹ́ adé dúdú láti. Ìlú kò ní máa dàrú ọmọ ìlú ní fìnánsì. Àlejò ni wọ́n dẹ̀rú lùrù wọ́n parí tẹ̀. Ọmọ ìlú ní rìlù fìn. Ọmọ ìlú ní bàlú jẹ́. Ọ̀la akíni bóyá kò lérò pọ́jọ́ wájú wọn ó dáa. Àbí kíkiri kan ti bọ́ ọmọ lọ́wọ́ tí ilé ká tí ò bá. Ní nǹkan bá bọ́ ọmọ lọ́wọ́ tí ò bá bá. Kílẹ̀ ó ní bọ́ ọmọ rẹ̀ ó ní jẹ́ tọmọ rẹ̀. Bóyá tó bá níbẹ̀ kò ní yí ọ́. ما يرفع الأوطان Ìyẹn tí mo wá sọ ó dọjọ́ mi. إلا رجال. Kí ọba wa láwọ̀. وهل يترقى الناس Mo ti wá sọ yìí kí ìlú yín níbẹ̀ wá sí. إلا بسلم. Ìlú yẹn jẹ́ kò mọ́ra wọn náà ni. وهل يترقى. Mo sì bá rí yín dáadáa ń bírí ẹ̀ mọ́ ni. Èrìjì yẹn Èkìtì Ajébádélé. Mo lẹ́gbọ̀n níbẹ̀ ẹ̀ nàró. Sẹ́ni náà ti nàró yẹn. Ìyá tó ń bàbá mi ló bí àwọn náà. Àbíkẹ́yìn ìyá bàbá mi nù. وهل يترقى Ìgbà tó ti wọ́n ládùúgbò yìí. الناس إلا بسلم. Ẹ gbọ́, bàbá tó bí mi gangan, àbíkẹ́yìn ìyá ẹ̀ nù. Ṣé mo ṣe yà mí bá mi? يرفع الأوطان. Ẹni tó gba mi tí bàbá mi gbà jáde tó náà gbà mí jáde. Ṣé ìṣe bàbá mi nù ni? إلا رجال. Lẹ́yìn gbọ́ pé mo lè sáré bọ̀ gírígírí. Ẹ fura ni. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe dé mo nàró. Ó yẹ ká ti mọ̀ pé tó nàró kì í. Abàmì èèyàn kan ni. وهل يترقى Mo ti gbé ìfẹ́ dáàdì mi sí wọn lára báwọn. الناس إلا بسلم. Ẹnì ló
rí dáadáa kí ni bá àmọ́ ìdádúgbò ilé ìtọ́jú àti màá rí ibi ìwé lọ́dún tèrò. Ẹni bá yóò gbà mí lò ní sọ̀fọ̀. Ojú ọba Imam. Very handsome. Ìgbà tí mo wá pàdé mi, mo wá wù ọ̀rọ̀ kan, mo ní mọ́mọ́ correct púpọ̀. FAT. Ìmọ̀mù yìí yẹ̀lú. Bẹ́ẹ̀ bá joyè ẹwẹ́ tó yẹ̀lú lọ. Ẹ̀mọ́ wa ti èbùká. Àkàṣà bàbá òkolo. Ìmáàmù ni ìmáàmù. Kò dá kí máa mú ọjọ́ jẹ̀jẹ̀ jú. Bẹ́ẹ̀ ni ṣèkà mẹ́ta ló wẹ̀yìn àbúrò yín fọ́ ni. Àwẹ̀rẹ̀. Tí wọ́n mú nù, àbẹ́ ló yí lórí. Oh, very presentable. Acceptable. Tí bá ara àwọn ọ̀dọ́ báyìí, mo rántí wà ní mo jẹ́ níbi nínú àwọn ọ̀dọ́. Bó o lọ wí. Ìmáàmù. Táyé ọ̀hún kí bàbá mo kí bàbá ìmáàmù o. Mo kí fún ìmáàmù bọ̀ọ̀t àlẹ́ yìí máa dá ìbò. Tó jẹ́ kí èyí lè propose dáadáa. Ó kẹ́lí ilé tí ó gbà wọlé. Ọmọ yìí náà propose fílẹ̀fílẹ̀ ìtajà òkè àdẹ́kọ̀ máa bàbá fàájì yóò mú pọ̀pálẹ̀ olórí òru. Ọ̀sìn gbọ́dọ̀ ta bọ́mọ ọmọ ìjọba ni. Yóò máa lọ wọ́ọ́rọ́ yóò máa lọ jẹ́jẹ́. Tọ́gbà tó fẹ́ fa ọ̀fẹ́ borí túlẹ̀ agbọ́nù. Ìmáàmù. Òdodo ni. Tọ́yì rọ́mọ̀ tọ́yì rọ́. Kí sọ́jà gbọ́ níwà máa kọ̀ títí ilé sẹ́lẹ̀. Àwọn tó wà mí ti ń gbọ́ wá sí i. Fẹ́ẹ̀ fojú ní pọ̀jù àtàdúgbò ìlọ. Òkè fún ìmáàmù. Dọ̀ọ̀t àlẹ́ yìí máa lọ ìbò. Ọmọ yìí wá gbé nǹkan dé. Ẹ wá fi ìfẹ́ gbà ẹ wá sọ ní ìdòkú àwọn àgbà. Ìkọ́ bẹ́ẹ̀ bá ti wá ojú ó tì ẹ́. Àbí kárágbà tí ó dòkó tì ẹ́. Aláwọ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ni. Wọ́n ń dá màdá ní ayá mi fi ìjọ àìsàtì. Ó kí náà ìbò ní Imam. Bàbá náà ìdí òdodo. Náà ìdí òdodo. Tí ìwọ̀n òfin lé ní lọ máa ṣe chairman, lọ máa ṣe gbàsàwò. Ẹwà lóyà sí wọn ni. Ẹ gbàgbé ẹ̀, ọ́fíìsì wà yìí. Bẹ́yìn bá lòdòdó sí àmọ́ sáyé ló kò lè dáa dúró. Eré ń lọ ọmọ àgbẹ̀ ń tàka, bàbá tó ló fọkọ́ pé rírí. Ọba àná ọ̀fẹ́ da lérú ọ̀fẹ́ dọ̀nà wò, á sàṣèjọba ti àdọ́dún tó lọ bá kọ̀ wá. Olódodo ní àwọn ní àtẹ̀lé ẹ wá sí Ọ̀fà tí wọ́n ṣàlàyé gbogbo ọdún ìfún mi. Ọmọ ti wá bí ẹ̀mejì. Kí wọ́n lè bá àmọ́ pé ìlú gan fọwọ́ sí lẹ́yìn fi wá pé ó ti kú lẹ́rọ ọmọdé yìí máa tààsì wájọ kí ẹ̀yin nìkan gán tó mi pè ẹ̀yin nìkan. Wà á ta ìmáàmù sọ́ọ̀lì rán tí wọ́n mú yàrá jálá ṣàkàṣọ wà á ta màdá ayámi fi gbóyè àìsàtì. Ó kí bá wà sọ́rùn dì. Mo kí í púpọ̀. Ẹ̀yin bàbá àbò olóyè ẹ̀sìn mo kí í o. Bàbá òun fásitì. Mo kí í. Àfá àgbà. Sẹ́yìn ni ẹ̀yin kan làbá àgbà tuntun. Sàlámù ni àlọ́ ẹ̀rìn olómi ìfàyínnáwó. Ṣé tí wọ́n wí láwà nínú? Àṣọ bí ìrìnàjò ní. Ẹ ti wé dáadáa. Ẹ má wé lóde o. Àwọn tún ti yíjọ ọmọ kékeré àbá. Ìwé láwà ní kẹ̀kẹ́. Màṣọ́ bí ìrìnàjò ní. Ìwé láwà ní kẹ̀kẹ́. Ẹ̀mọ̀mọ́ ìmọ̀sánmá ìwé.
jẹ̀wọ́ ẹ̀ ní náà. Mo kí lẹ́gbẹ́lẹ́gbẹ́ mo kí àánú. Mo wá kí gbogbo àwọn ọmọ mi. Ọmọ kéwọ́n wọ̀nyẹ pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo adìẹ tí ò bá kọ àṣà ò ní gbé lọ́mọdé. Ọlọ́run jẹ́ lálùbáríkà. Ìhàm yóò dàbí. Àwọn nìkan tó wá wò mí lónìí. Ẹ̀mú kọ́ ọmọ tẹ́ kó jọ ọ̀la àlú ìlú. Tí ò bá sàn àwọn ẹ̀kọ́ sí ìsìlámù lọ́la. Ọlọ́run tí ó pọ̀ jù káyìí lọ. Àwọn yóò dàbí ìbí òun ìhàm. Ìwọ́n tó ọ̀fọ̀ rẹ̀ sílé kí ó tiẹ̀ gbé. Irú ọmọ kéékèèké yìí, ọdún kan máa ta àsálà, báyà àsálà, báyìí papò, èló ni ó jẹ lérí tó ní kọ́ lẹ́kọ̀ọ́. Báyìí rogbó, báyìí àgbàdo sísè, ọ̀tí ẹ̀bẹ̀rù tírélà, ọmọ ọdún mẹ́fà àwọ̀dọ̀ tì sójú ọ̀nà. Tí ìwọ̀n ya rẹ bá wúlò wọ́ igbó ọbẹ̀, wọ́n bá kú kọ́mọ rẹ sẹ́yìn ẹ̀, oníkọ́mọ rẹ kú lójú ayé. Òun wà nù yàrá ó tà kàkà ń sun yẹyẹ. Ó wá mọ́mọ́ ọdún mẹ́fà oníkọ́lọ́ ní àgbàdo sójú títì. Àìmọye èrè àárọ̀ tó lè dẹkún alẹ́. Èrè alẹ́ ni ẹ̀tọ́ ọrọ̀. Bọ́mọ rẹ bá sì sí léke wọ̀ káre. Bọ́mọ rẹ kún wọlé kéwẹ̀ fọmọ yín kábẹ́. Bẹ́ẹ̀ bá kú tán, bẹ́ẹ̀ bá ọ̀nà tì rẹ̀ yóò fi kúrò alẹ́ ọ̀nà tì rẹ̀. Ọjì ìrànì kí á mọ̀ nù. Èwo ni ìranù tẹ̀ ń bá ká? Gbogbo wọn báyà sọ̀dà báyìí papò náà kí wọn lóyún tán. Ọmọ tó tí ì tó ń pa. Ẹ ti tì ẹ́ sẹ́nu owó. Ló ń bá kiri lọ. Ó ní dá sára lè lónìí 5,000 10,000 ní bọ́ọ̀nù yàrá. Yóò sì tà ní òsì tẹ̀. Gbogbo ọmọ yín náà ti yẹ ń gbúre níbi èrè pẹ́pẹ́pẹ́ tí ń jọ yín lójú. Wá àsìta wá ti fi wá bẹ̀rẹ̀. ويرقى بها مبدأ إلا تدائم. Gbogbo yín kí kábíyèsí látàrọ. Torí wọ́n yìí pírẹ́sì mi. Ọba gidi. Tí a lè jòkó ti àwa mẹ̀kúnnù. Tí a sì láwùjọ lọ́balọ́ba lẹ faraba nínú wọn yọ. Gbogbo àdúrà àwọn wà ní Subhana Rabbika. Mo ti rí gbámú lẹ́nu yín bá. Tí a bá ṣàdúrà lọ Subhana Rabbika. Ẹ lọ́ba níbi. Aramoko. Ẹ tọ́jú ọba àlẹ́yìnká. Àlẹ́yìnká bí tó wá ti sòrítà ní fúnra. Olúwọ́tọ̀ fẹ́ kí tí ó bàjẹ́, ọ ní náà. Bọ́ọ̀ bá dé ọmọ sọ̀rọ̀ lọ́wọ́. Àlẹ́yìnká bí tó wá ti sòrítà ní fúnra. Olúwọ́tọ̀ fẹ́ kágbá kò bá ọtọmọtọmọ. Ẹni náà. Ìwọ́tọ̀ fẹ́ sọ̀fù ayé. Ọní náà. Ọ̀fẹ́ kí gbèsè ó pa ọkọ̀ ọní náà. Àlẹ́yìnká bí tó wá ti sòrítà ní fúnra. Tẹ́ bá wà ní kọ̀kọ̀ níbi tí ò sí ọba. Ẹ má rí fún bẹ́ẹ̀ o. Gbogbo tí mo kà ẹ́ tọ́ bá fẹ́ kó jẹ́ tiẹ̀ máa pọ́n ọba ní kọ̀rọ̀. Ẹ̀kọ́jú sí mi máa pọ́n lé. Ilẹ̀ yóò bá ẹ fẹ́ sọ ọba di abọ́ wíyọ́. Kò sí gírímọ́ fọ́ba tọrọ àgbáríkà lára wọn mọ́. Wọ́n jẹ́ ara kódà ní gbangba àta pọ́n balẹ̀. Bàbá pé ìta mẹ́ta zamani. Tó ọba ń bẹ̀rẹ̀ ayé tó àti ìkú ọ̀gbọ́dọ̀ rí ọba gbé. Fàtọ́tù máa wà lẹ́yìn àwòrán ìrànlọ́yọ̀. Ká máa tẹ̀lé tiẹ̀ tó lọ ń gbàṣẹ lé lọ́wọ́. Àmánú. Ìfọ̀kànbalẹ̀ ní. Ẹni tí wọ́n fọ̀kànbalẹ̀ kó má pàtàkì sí ní ọlá. Ẹnìkan pàtàkì sí ní ọlá kó sí rárá yọ̀. Mọ́kùn wọn lọ́wọ́. Àwọn òmùgọ̀ lórí wọn ti dàrú. Wáyé àwọn ẹni ilẹ̀. Kọ̀rí yóò máa ní kálẹ̀ àmàlì. Tí ó máa taari ẹ̀kọ́ lọ ṣe tí ò dáa. Mo kí wọ́n lù wá ní ipò Èkìtì. Fọlọ́pọ̀ ṣẹlẹ̀ sínú. Wájibò wà pé ikọ̀ tí. Lọ́dún lọ sí ipò Èkìtì. Ìdáṣẹ́ ìta Kàmọ̀wé láàrin ni Mama Sarudin. Ẹ̀rìndúró ní náà ìlú ìmàkàrí ni.
èmi náà mo ṣe wá sí bẹ́ẹ̀. فيجب حب الوالدين وآلهم Bá kí máa ń ببالديه لا تكن كالبهائم. èèyàn mẹ́ta ni a fẹ́ràn. Bàbá àti ìyá rẹ̀ sì fẹ́ràn àfà. Fẹ́ràn àfà, àwọn àfà ìyá àfà. Túláàsì ní ká fẹ́ràn ọba ìlú, mọ́dàbí dábà, mọ́dàbí ẹranko. Ẹ tí ò fẹ́ràn ọba, ìdájọ́ dábà ní adágún. سيكون ببالديه Bàbá, لا تكن كالبهائم. kí mo ráyè náà padà. وسلطان بلده لا تكن كالبهائم. Ìlú Arámọkọ Èkìtì ni mo wà yìí. Bẹ́ẹ̀ kọ́, dábìlì òun dáadáa. Bàbá wa lára sì mẹ́ lórí ìjòkó. وسلطان بلده Alára, ajérò, ọ̀rọ̀ fún kíni? Ọ̀lẹ́gbọ̀n ọ̀rọ̀ wí. وسلطان بلده. Níjọ́ tí bàbá wa ọ̀rọ̀ fún ṣe 20 ọdún lórí oyè, èmi mo ṣe wáàsí. Wà ń bẹ̀. Bó lọ wí. لا تكن كالبهائم. Gbogbo alára dé. Ọ̀rọ̀ fún wọn dààmú bẹ́ẹ̀ ọmọ ìyá àdídè. سلطان بلده لا تكن كالبهائم. Bẹ́ẹ̀ ti dé. Nígbà tẹ́ ẹ̀ tí ìjòkó ọ̀rọ̀ fún òjòkó. Ó náà tá a jọ ni kò tí ì dé. وسلطان بلده Àwọn ọmọ dúdú ò tí ì dé. لا تكن كالبهائم. Bẹ́ẹ̀ ni, وسلطان بلده mo ṣe wá síbẹ̀. لا تكن كالبهائم. Ẹ wá bí nílùú Arámọkọ. Ní kí ni mo wá sọ kẹ̀? Kí lọ́mọ tí ń da tiẹ̀ láàmú? Kí lọ́mọ tí ò di ọ́ tẹ́gbẹ́? Kí lọ́mọ tí ò jọ́ máa ló dán máa dùnnú? Kí ló dé tó ní táyé ní? أهلا حبيب الله جئت سعادة وكرامة العالمين ورحمة وجمالا للعالمين ورحمة وجمالا. Kábíyèsí. Wọ́n àlùmọ́ọ̀rù kúlù ha. Ẹ̀rọ kò má pariwo mọ́, màálì má dákun. أهلا A ti wà ẹja padà sí kíláàsì ní ìsìn. حبيب الله Àlùmọ́ọ̀rù. Gbogbo òṣèṣì ayé wa lámàrí wa tí kò ní lámàrí. Kúlù ha. Bàbá wa aláwọ̀. Gbogbo ìgbésí ayé wa yányán. Ẹ dákun ẹ tẹ̀lé mi nílùú Arámọkọ Èkìtì. Sọ́bìnrin yẹn ti lọ. Tó bá pariwo sí ló sọ máìkì ilẹ̀ mi. Kó wa máa parí yòókù tó rọrùn ló fẹ́ sọ. أهلا حبيب الله جئت سعادة. Ṣé nílùú ìlànà ọkùnrin wa? Ẹ̀sìn níyàn mú Nàìjíríà. President wọn ní fún ọjà ọmọ wa dùn mí ni. Ó bẹ̀rẹ̀ lè máa rán níkù. Àwọn èyí ti di ẹ̀kọ́ ọjà aládìrí lónìí. أهلا حبيب الله جئت سعادة. Wọ́n jọ máa wọ́ fà ní. President náà. للعالمين Ọmọ inú ilé ni wọ́n wò. ورحمة جمالا. Al-umur kulluha. Ṣé ayé wa jẹ́mọ́ ẹ̀ ní náà? Dá mi lóhùn. Gbogbo ẹ̀ pátápátá mabniyatun ala al-qalbi. Ṣé àwọn àbá ò tẹ̀lé mi mọ́? Ẹ̀yin ìyá sẹ́ tẹ̀lé mi ni. Ẹ̀yin ìyá tẹ̀ bí chief imam tẹ̀lé mi ni. Torobìnrin ló bí mi. Gbogbo yìí ìyá mi lẹ jẹ́. Bọ́lá sì ṣe dá mi, ọlọ́dẹ ìyálé yín kárí. Àmín. Kò mọ̀ túmọ̀ rẹ̀ kò jẹ́ ó sàmì. Kì í sí mẹ́wàá sọ̀yàwó dẹ̀rẹ̀ mo sọ.
gbogbo ọmọ yín yóò dàbí ìní lálùbáríkà bí ẹ kàwé olóòtú lálùbáríkà bí ẹ kọ́sẹ́ pé lálùbáríkà torí kí ó kèmí gbé ká àlùbáríkà ni. AL-AMEEN. Ọlọ́run tún ṣe mí látẹ̀wọ́ gbà báyìí lẹ́yìn ní lọ́run náà kó tẹ́wọ́ gbà mí dáadáa. Mo gbọ́dọ̀ bẹ́ẹ̀ ọkùnrin náà bẹ́ẹ̀. Wọ́n sọ ọmọ yín lórí ibú. Wọ́n jẹ́ mi ní oṣù ibú kẹ́yà ayé. Lọ́wọ́ láàfáà mi tí mo rí ìyọnu wọn àbá alájí àgbà. Wọ́n láàfáà àgbà. Wọ́n dàbí tí alájí àgbà gbé lọ́kàn àfáà àgbà. Báwo láàmú Muhammad. Gbogbo tí ń bẹ láyé kábíyèsí ẹ mẹ́bìnú kí mẹ́gbà yín lásìkò. Wọ́n ní ọkàn ni. Ẹ wá jẹ́ ìtúpa rẹ̀ nísìnyí. Man lam yuqaddis qalbahu lam yuqaddis niyyatahu. Gbogbo ẹni tí ọkàn rẹ̀ bá ti mọ́ kábíyèsí àwọn ògbọ́n mi nílùú ìmọ̀. Gbogbo tọ́kàn sí ọdẹ. Wàláhì títẹ tó bàjẹ́ ọkàn ni o. Gbogbo ẹ̀dá tọ́kàn rẹ̀ bá ti dá sí oríire kò ní ṣèèsì sóríire. Àṣìṣe bí ìyàwó ẹ̀dùnkú dáadáa kó lọ rí. Bíbá wọ́n ìta sáàdàtà للعالمين رحمة وجمالا. رحمة وكمالا للعالمين بكرة رحمة وكمالا. للعالمين رحمة وكمالا. Kódà ìgbà tí ẹ fẹ́ máa pa ewu yìí ẹ̀jẹ̀ wá tú yìí tí ń bọ̀ lẹ́ẹ̀mí. Kí n rábà náà bí? Àwọn ọkùnrin ní rábà náà. Kí n rà? للعالمين Ẹ̀jẹ̀ àti rẹ́ńtẹ́ fi bẹ̀mí. Bàbá mi ń bẹ lórí ìjókòó. رحمة وكمالا. Bàbá mi lu àwọn ẹ̀jẹ̀ ìyá àlẹ́mọ náà. العالمين رحمة وجمالا. Lọ́tọ̀ ti ní ọpọlọ àti gbọ́rọ̀ iye. Man lam yuqaddis qalbahu. Gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá ti dá. Ẹ̀gbọ́n lam yuqaddis niyyatahu. Ẹ lè bá àníyàn tó dá lára rẹ̀. Ẹni bí kílẹ̀ máa bá ṣe létí ń kọ́ náà nì kò ní yọrí ẹ̀. Torí bí ọkàn ní dráìvà ara. Bọ́kọ̀ ti lè wò fáì tó tí dírẹ́bà bá ilé ya wèrè yóò bá ti yẹ́gẹ́ tó débi dẹ̀ lọ. Dírẹ́bà rí ò dáa. Tẹ̀lé mi bá. Ẹni ní kíni? Wọ́n ló bímọ. Ọmọ tí wọn ò rówó ṣèkó mọ rẹ̀. Sọ ti ń mara rẹ̀ bọ̀ ní ìsìn. Ọmọ ìgbà ti ṣubú àbá mọ́. Ìyàwó ọmọ ìdúró nígbà náà ń ká ọdún kẹta ní tí òróyún ṣe. Àníyàn bá tiẹ̀ jẹ́. Ẹ fà àwọn àfáà kan tí ọmọ mi yẹn tọrọ máa bẹ gbogbo wọn. للعالمين Ẹ tó dàgbà ní gbọdọ̀ dúró jìnnà. رحمة وجمالا. Kí ló gbàgbọ́ tí wọ́n jáde? Ibrahim ẹ̀ ní ṣe òfò. Àrùn òtíjú àti lọ dúró tìyàn. Àgùnbánirọ̀ gbọ́n ẹja. Ẹlòmíà ní ìlú dídí àfáà nínú ọmọ kọ̀tún ọmọ sí bá àfáà ọmọ rẹ̀ lọ jẹ́ àwọn àfáà tí ẹ̀ náà náà sọ̀rọ̀ náà. Bíjọ́ náà lọ jáde lé kí ó náà. Nígbà wọn ní mo lógún ọdún àti méjì sọ ti kó ọdún tó jáde ní ìtọ́ta àfáà. Ń sàṣọmọ ọdún kan. Mo sì ti kíjímọ̀ fọdún méje. Mo ti ń kíjímọ̀ ní sì ti pé 29 years. للعالمين رحمة وكمالا.
ẹ tẹ̀lé mi ní náà. Gbogbo ẹ̀dá tọkàn rẹ bá ti gbọgbẹ́ kábíyèsí n tí ó máa rò ní ọkàn rẹ kò ní dá. Èwo tẹ́ ń rò síra yín lónìí. Ọkàn rẹ lásìdẹ̀ntì ni ọkàn rẹ sórí ibú ni lọ́ọ̀fin lè bó níre yàn. Tẹ̀bá rẹ̀ mi tó bá ti lè rẹ́rìn báyìí ẹni tó ga ṣubú nù. N tó dáa kan bàjẹ́ yóò àárẹ̀ rí ló dáa báyìí àwọn ń pọ̀ ọwọ́ lórí mi. Wọn ò tẹ̀lé mi yìí. Mo sì bẹ̀rẹ̀ wá sínú kábíyèsí. Àṣì ọkàn ní ká lọ mójútó. Ọkàn ní foundation lé ẹ̀gbọ́n tá a bá ti dáàmà mọ nǹkan lé bọ́kàn bá dáa tí ìpìlẹ̀ lé bá dáa mú tá a bá máa sí òní wó. Sọ́kàn rẹ̀ dá sọ́rọ̀ ogún rẹ̀. Wọ́n fẹ́ yẹn ní ọlá sọ́nà mú abẹ́ ọkọ lọ. Ẹ máa wojú ara yín ní àṣẹ ọmọ ìyá máa. Èmi ni wàhálà tó bá yẹn bí ká má fẹ́ méjì méjì ẹ̀yin ká ẹgbọ́n mi tó pọ̀ ni bàbá kún ọ tẹ́lẹ̀ ṣé àmọ́ fẹ́ kàn yín ni. Máa dé sí ìfẹ́ máa dé ni. Tó ìbá pọ̀ lẹ̀ tí òun rẹ́ni fi ẹ̀mú síbò pọ̀ láyé ẹjọ́ wọn àwọn ọmọ wọn kẹ́kọ̀ọ́ lórí ibù. Kóbìnrin ọmọ ẹgbẹ́ jẹ́rọ̀bà aráàmù sílẹ̀ bàbá rẹ̀ ilé wọn túkọ̀ ìlè. Ẹjọ́ wọn fi hàn sáà ẹgbẹ̀lọ̀tọ̀ tí òun rẹ́ni fi hàn yìí. Àdúrà yóò gbà lórí wọn pọ̀ ní. Ìwọ náà tí a fẹ́ léèyàn, ǹjẹ́ ọ̀fẹ́ léyà lè rẹ̀ lọ. Wá yí ọ ni, ọ̀bùn sí ọ ló tọ́jú ọkọ̀ lòdì fínì. Ṣẹ̀rù bí wọ́n dákẹ́, wọ́n á sì kojú wọlé wọn, ó fà wọ́n yọ fùrù. Lọ́kàrí ìwọ́n ló gbádùn Ọlọ́run. Àṣẹ méjì ni ẹ̀yin obìnrin ní náà. Sọ́mọ àníyàn yìí gan dá sọ́kọ yín. Olùkọ́ lówó lẹ́nukọ́ ọmọ lówó ẹ̀yìn bàbá ló ń jèrè ẹ̀. Lẹ́ńpìtò òfò bàbá rẹ̀ nígbà tí wọ́n lówó lá ló fẹ́ yàn débi ọmọ ní ń kọ́ sí bàbá. Nínú ọmọ tí ó sọ ní bújù láyé lọmọ tó bá gbà kí ìyá rẹ̀ olùjọ́gùn. Kò lè tẹ́gbẹ́ mọ́. Torí ìyá rẹ̀ fẹ́ jèrè rẹ̀ ju bàbá rẹ̀ lọ́wọ́ lọ́mọ dọ́gbọ́n sí. Obìnrin ní wọ́n bí i orí rẹ̀. Kódà tó bá sọ̀kọ́ ló lówó, ìyàwó rẹ̀ ò ní náà jùlọ. Yóò náà jùlọ. Kí ọgbọ́n òun bẹ́ẹ̀ dé. Bẹ́ẹ̀ bá lówó dára tí ò bá lójú àánú, kó tó lè rántí ìyá àti bàbá rẹ̀ àbí tí ìyàwó rẹ̀ bá túlẹ̀. Obìnrin lè fi ń ṣe obìnrin. Nítorí tó bá ilé rí account balance rẹ báyìí tó ṣe fè tó máa tọ́ ọmọ ọ̀kẹ́ràn. Bọ́lọ̀ ti dá wọn ní o. Bọ́lọ̀ ti dá wọn ní kábíyèsí o. Tó bá fowó ọbẹ̀ lẹ̀ 20,000 ìyàwó rẹ̀ jẹ jù ọ́ lọ mẹ́. Ẹni kí ni bí bá ń bọ̀ ẹ̀rọ lọ́wọ́ yóò jẹ bíbọ̀. Yóò ṣètọ́wò tí wọ́n á dín lọ́wọ́ yóò tún jẹ̀tọ́wò tó bá dé náà bẹ̀ yóò tó tọ́sọ́ yóò tún jẹ́wò. Mélòó ló wá kú ní ẹran mọ́lù? AL-AMEEN jẹ́ ìtàsáàdàtà AL-AMEEN. Obìnrin lẹ́bí tí é. Obìnrin wàjà máa lọ. Ó dẹ̀ jẹ́ sọ fún yín. Àwọn máa lò ní akẹ́kọ̀ọ́ agbádá èlónù. Kí ní tí ẹni tí ó fi ọrùn? Ìmí ń lé ní 1 million. Aṣọ wo làátò mọ́ra tó ní òní ṣubú tí ò ní dégún. Ọlọ́run dá yín dá pé kí wá jayé. Ẹni lọ́nà mélòó? Ẹ jayé ilé bàbá, ẹ jayé ilé ọkọ, ẹ tún lọ jayé ilé ọmọ. Ó yẹ kó ti tó ibà náà ẹ̀fọ́kọ lọ́rùn lẹ̀. AL-AMEEN. Wọ́n gbọ́
Rahamadahu ajamala. Ẹ mọ̀ jọ́kà yín ó dúdú sọ́kọ mọ́. Gbogbo obìnrin tí wọ́n ti ń dà níyàn kó wó sí ọkọ rẹ̀ bóyá wọ́n ní ìjà kan ráńpẹ́ ọwọ́ ronú negatively sọ́kọ rẹ̀ ara ọmọ lè sí ó ti dà. Gbogbo ẹni tí ẹ bá rí tẹ́ ní tàlùbáríkà lónìí ìyá wọn ò takò bàbá wọn ni torí bẹ́ẹ̀ ṣe forí ẹ jọjú ẹ sì wá ẹ lálùbáríkà ṣùgbọ́n tẹ́ ẹ bá rí báyìí lọ ìgbẹ́ ẹ tanra yín ni ìtara àwọn ìjọ yìí ó kẹ̀yìn àtọ́lọ́run àtọkọ yín nínú ilé òkú bẹ́ẹ̀ ṣe ń gbé lẹ́lẹ́ lórí tẹ̀tí wọn ní sinmi Ramadan lóde yóò bínú kò ní dásàrì ọkọ máa lọ kàn lẹ́kọ̀ọ́ yẹ fúfú ọbẹ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wá jà so ẹ kọ́ ìjà lẹ́mi sínú ó tó kọ́ tiẹ̀ pẹ́ kó tó wọlé ló bá lè hì sínú yá ọ lè mọ̀dánù kàràbà ní tó sì ṣe kínní ó ti ọ̀hún sọ̀láàt kò láwẹ̀ aláyọ̀ ọmọ ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ lọ sùn bàbá yóò sẹ̀ sí lónìí ìmọ̀lẹ́ jọ kò sínú ilé náà yóò bá gbàdé ewé ojú omi nǹkan ń sí ọ ọ̀rí bọ́ ti yọwọ́ ọkọ̀ rẹ̀ wá dákú lásámú ọ̀wọ́n sáré ro ẹ̀kọ́ tí ò lè bá kàgbé lẹ́yìn ipò sófò pọ̀ ìyẹn ti dákú tó máa rán lẹ́kọ̀ọ́ ọ̀run ló ti mú. Ẹ̀yin ọkùnrin ní náà ẹjọ́ níyàn yóò dá síyàwó yín olóore wa lóbìnrin kábíyèsí obìnrin ní bá wa bímọ àwọn olóyún fa ọwọ́ pé ẹjọ́ bímọ ni ẹjọ́ bí sinmi òun nìkan ló bí torí ọmọ kí wọ́n bí sí là omi lọ bí sí là ìgbà tí ó sì jáde ọ̀fà tí mọ́nú yẹn yẹn àbí kọ́ bóyí pẹ́ bí ẹran wíwì. lọ́ngbọ̀n síbẹ̀ kọ́ àmọ́ jẹ́ tí ó bí ti ọkùnrin nígbà tí ìyàwó wa bí ti ẹtọ́ bí sí là ẹ̀jẹ̀ àti omi ló fi bí pẹ̀lú ẹkún. Ẹ dákun ǹjẹ́ ìnira tó bìnrin ní ta fẹ́ bímọ àwọn náà nígbà tá a fẹ́ dà nǹkan sí. Wọlé sọ yóò di ẹ̀ ọ̀rọ̀ wà jẹ̀wọ́n tàbí kì í kọ́ àjàgbà. Lẹ́yìn AL-AMEEN kò wá rí tàbí kì í ìlú àjàgbà. Rahamadahu ajamala. Kò tí ì dé. Lẹ́yìn AL-AMEEN Rahamadahu ajamala. Nínú kí ẹ fẹ́ kí ìyàwó yín ó ga ní kí wọ́n dì ọmọdé forí rẹ̀. Bàbá ó ní ọkùnrin kan tó ètì ìyàwó ẹ̀. Wọ́n sì jọ bímọ. Kò sì fi yẹn kó ògbà ti ìyàwó rẹ̀. Àwọn máa ń gbé góòlù ti pamọ́ sọ́wọ́ ìyàwó. Àmọ́ náà bẹ kóbìnrin. Kóbìnrin tó lè dalẹ̀ yóò pẹ́ díẹ̀. Yóò pẹ́. Obìnrin sì lè báyé wọn sí á. Tó o bá ti rojú lókè mú kájọ kan. Ṣé lọ lò ó? Gbogbo tí wọ́n nígbà tó lówó tán ṣe payback ọmọ bí tó rú lọ. Níjọ́ tí ẹ pa ọ́ lẹ́kùn lọ sunkún wá, yóò tún wá gbọ́ ọ̀padà níbo ní ilé ọ sí. Obìnrin ẹ ṣeun. Ẹ kú fẹ́ wa. Ẹ̀rí mi lé a sí. Ọkùnrin kàtá. Ó ti ń dorí kodò. Jẹ̀mọ́, àwọn agbégbó ìdìpamọ́ sọ́dọ̀ ìyàwó ẹ̀ kábíyèsí. Àníyàn ló ń sọ yìí o. Àṣẹgbẹ́ máa ń pírèsì ìyàwó ẹ̀ pé èèyàn dáadáa ni. Ló wá lọ gbé góòlù yẹn. Ó sì lọ sọ sí kàǹkà. Báníyàn tí ẹ bá dáa, ìwà lọ sọ́dọ̀ tí àtẹ̀yìn ó sì ná 5,000. Níbi tí ìyàwó àtọmọ ti ń dakùn délẹ̀ sílé. Àníyàn ló kó bọ̀. Iṣẹ́ tó dúró owó tó fi dùn ìyàwó rẹ̀ tó fún bẹ bọ́ọ̀ tó dáwọ́lé ọ̀rẹ́ tèrè mọ́. Torọ́ ọ̀tọ́jọ tó wà lábẹ́ rẹ̀. Lẹ́yìn ọdún kan ọdún méjì, ẹ tí olùkóòlù wá fẹ́ lù ló bá lọ bá obìnrin. Ó tiẹ̀ ló lọ bá ọ ní ọlọ́dún gbogbo yìí ìyàwó mi ti tà á.
tí náà bá dé mo fẹ́ sí àwọn fẹ́ gba gold obìnrin kan lọ bí tó gbé sí ni ṣẹ́ni ọwọ́ tó ń nà báyìí wọ́n ní bismillahir rahmanir rahim ó sì gbé góòlù jáde bẹ́ẹ̀. فإن الرزق مقصود وسوء الظن لا ينفع. wílẹ̀ kan sí i. فإن الرزق مقصود وسوء الظن لا ينفع. káàró tí ò dá sí rẹ ni ò dá. ó wà lọ báyàwó ẹ̀. wọ́n ti pè ọ́ náà jẹ̀mú àgbà báyìí. ìyàwó ní kí n mo tún ṣe ó ní kí lọ́ọ̀ ṣe àjẹ́ hánà ni ọ́. bọ́ọ̀lù tí wọ́n lọ gbé sẹ́jú kẹ̀yìn mo sọ sí kẹ̀kẹ́ ọdún kejì ni. ìyàwó ní kí n mo ṣe onímọ̀ọ́sẹ́ pé rí rẹ inú ń bàjẹ́. kí ni ìyàwó rẹ̀ ń tà tí ń bí ọlú ṣebí ní fi ń bọ́ ọmọ tẹ́ẹ̀jọ bí òkú mọ̀ra tẹ̀wọ́ òkú ayé bí ò bá sóhun pàápàá sí ọ̀rọ̀ mọ̀tọ́ ni ìyàwó ní òkú olóòtọ́ oyún ọmọ tó dáyé tó náà ní tó ń tún ọ lẹ́yìn kí wọ́n kàn mú pàrágà wọn lọ fònà gáó aládàpọ̀ ètò ọmú tọ́bi dàpọ̀ ẹ̀kẹ́ bí ehoro ọlọ́ọ̀ ti já káàdì fún ọbẹ̀ kúlù ilẹ̀ fẹ́ máa yá o. àfẹnujá ni fòrò yóò tẹ́sọ́nà èbó tí ń burú jù àlọ gbogbo lẹ́gbẹ̀ẹ́ orí ibú ni ẹ ṣe wọ́n ṣe ọtí kẹ́ndù fáwọn alágbàkó ńlá wọ́n ṣe medium size fáwọn tó lẹ́sọ orí ibú láàrin àwọn tó ṣe kékeré kan fáwọn alágbàkó níke àwọn àṣẹ tẹ̀ ń pọ̀rọ̀ fáwọn àwọn lónìí wo lórí ibú wò lórí ibú. فإن الرزق مقصود wọ́n gbàgbé ògbọ́. وسوء الظن لا ينفع. kábíyèsí wọ́n máa ń lọ yukọ́dís ní ìyàtọ̀hù láwọn yukọ́dís àìlmáhù. gbogbo ẹni táníyàn rẹ̀ bá ti wá dáa ìmọ̀ tó bá ní kò ní wúlò. tẹ̀yìn àfáàlù tẹ̀lé ti ara yín lò ẹni tí ó ga ti ga ẹni tí fọwọ́ dá plẹ̀nì tó fò dúró á sì èrè lápè bẹ́ẹ̀ lẹ́nu tó fẹ́ dá kádà á dúró á sì èrè ní máa bá kádà á dùbò. ẹ̀yin àbá ẹlòmìmọ̀ sọ̀kan nílùú yìí ẹ má máa jà sípò mọ́ ẹni bá ti débì kẹ́kún lọ́wọ́ ẹjọ́ orí ti ẹsẹ̀ yọrí bọ́ọ̀ jẹ́ ń pa ọ̀lẹ́ ní láárí jùlọ ipò kọ́ ni láárí àkọọ́lẹ̀ ní láárí. ìwọ̀n yóò wúlò fún ẹmọ ẹ̀sẹ̀ àwùjọ káàkiri ayé. sẹ́yìn tẹ́ ẹsẹ̀ nínú yóò dá báyìí. ẹ tẹ̀lé mi kí ni mo tó jẹ́rìí ṣe ẹ sọ ti ara yín. bẹ́ẹ̀ bá sọ tẹ́ ẹni ẹ̀yọ́ mọ̀ wọ́n yín a lè gbà yín wọ́n sì gbé mi lọ́gọ̀ mí tí ìsojú ọjà báyìí á ṣe náà ni. yóò wá máa dùn ìtọ́lé mi ò ní kí n wá nígbà tí mo ti wá àwọn òbẹ́ kí n wá nù. irú ìmọ̀ tó yẹ kẹ́ máa lò ní. تحابوا بينكم دون كلفة. ومن لم يقدس فعله لم يقدس بدنه من لم يقدس علمه لم يقدس فعله. gbogbo ẹ̀dá tí màá rò bá ti wá dáa iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní dáa. وأعطوا لمحتاج. ẹ̀yà níyàn lọ́dún ti dẹ̀tí báyìí òní lọ kó iṣẹ́ sí lóko iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní dáa mọ́ torí kí ni ó fẹ́ pa olóko lẹ́kùn ni. kòkó àlọ́jíká bí ó ti wà lójú ẹgbẹ́ yẹn ní náà kábíyèsí ìbásọjọ́ tí ó lọ ṣé mo lè bá níyàn mo lè mú ọ̀rọ̀ obìnrin tá níyàn àti iṣẹ́ ọwọ́ rẹ̀ ò dá wa tí máa ti kí n rábà náà kábíyèsí mo lè sọ ẹ fẹ̀yìntì abẹ́ kí n sọ mo fẹ́ kẹ́ fẹ̀yìntì dáadáa ẹ nípa rẹ láyé lọ́wọ́ jama ìlú wo ni mo wà yín ARAMOKO kí ni ìlú alára gẹ̀gẹ̀ alára ajẹ́rù
ọ̀rọ̀ gbé àrùn mẹ́ta nù tẹ́ ẹ̀ gbọ́dọ̀ pín tẹ́lẹ̀ Yorùbá náà fi ẹ́ sí kódà wọn adájọ́ tún kí ẹ bọ̀ ní gbọ́dọ̀ kó lọ ní jẹ̀dẹ̀. فإن الرزق مقسوم لا ينفع دع الحرص على الدنيا وفي العيش لا تطمع ولا تجمع من المال ولا تدري لما تجمع فإن الرزق مقسوم وسوء الظن لا ينفع فكير كل ذي حرص Jẹ̀lẹ́ كل ما يكنع ọmọ yìí. Wọ́n sì ń dúró lè mí ń bàdàn. فإن الرزق مقسوم Ìwé kí ló ti pẹ́ tí bàbá alára iná tó lọ́tọ̀. وسوء Tí iná tó lọ́tọ̀. لا ينفع Ẹ lọ kí ọba mi ìsìlẹ̀ wa ní sùn lọ́wọ́. Mo sáà náà gbé wá kí ọ, gbogbo ẹ lọ wá ní ni. Báyìí lọ kẹ̀rẹ́ balẹ̀ tí ẹ náà fà bọ̀ ọ sùn. Tó bá yẹ padà lóríkà padà lè rẹ náà nù. Káwọn lọ sílẹ̀ fún ọdún púpọ̀ sílé. Ọ̀fẹ́ sílé kẹ́yìn ni. Káwọn àgbà. Ọmọ mi. وعظم ذوي علم وأحسن إليهم Àwọn àfáà ní ẹgbẹ́ ọjọ́ ni. Ọ̀fẹ́ kú olórùn jèrè. وأحسن إليهم Jàmá, ẹ kọjú síbí ẹ̀yin omi. Ẹ̀kọ́jú sí bí Ẹ̀dá mi náà máa. ọkọ̀ ọkùnrin Ṣé ẹ rí ọkùnrin? yìí. Ó ti ní ìyáálé tipẹ́. Ó ti ní ìyálé ti pẹ́. Òwò ẹran ni wọ́n ń ṣe. Òwò ẹran ní ti. Òwò ẹran Òun wá ní agbo ẹran tó dé ní ẹgbẹ̀rún tó dé lẹ́gbẹ̀rún. ní ẹran kọ̀ọ̀kan. Ẹran kọ̀ọ̀kan. Ìyáálé náà ti wá dàgbà lára ẹ̀. Òun náà ti ní ẹran. Ó ti ní ẹran. Ó ti ní ẹran tó lé nígba. Tó lé nígbà ọ̀gbọ́n gbogbo. وسوء الظن لا ينفع Bàbá ló bá fẹ́ ìyàwó kékeré. Fẹ́ àwọn kékeré. Ó fẹ́ ọ̀rọ̀. Ó fẹ́ ọ̀rọ̀. Ẹ máa gbọ́. Obìnrin yìí wá ń sin adìẹ. Obìnrin ń sin adìẹ. Ìyàwó ń ṣe kí ni jàmọ́? Ó ń sin adìẹ. Ó ń sin adìẹ. Ó ń sin adìẹ. Níjọ́ tí adìẹ wá yé níbi àníyàn bú. Ìgbà níyàwó. دع الحرص على الدنيا Aláwọ̀. وفي العيش لا تطمع Ní adìẹ bá yé nílùú Aramoko ẹ̀gbọ́. Bádìí ẹ̀sìn wá yé. Inú wá bí ìyá lé pé áá obìnrin náà máa ń pọ̀ bọ́ọ̀lù. Ó ládì abo. Adìẹ mà tún yé. Ẹni tí ò fẹ́ ni kò ní fẹ́ ni. Jẹ̀mọ́ ló bá di lóòrùn tí ọkọ lọ rìn. Mọ́júmọ́jọ́ tí ó lọ rìn. Ìyálé bá gbé odó. Ó kàn pa adìẹ. Pè lẹ́yìn ẹ̀yìn kan tó yé mi jọ yé mi. Ṣé mo lè sọ̀tàn yín délẹ̀? Nílùú Aramoko Èkìtì. Mo lọ wí. الحرص على الدنيا Bó o láti sẹ̀yìn ẹni bí bẹ́ẹ̀ torí Ọlọ́run. وفي العيش لا تطمع Lọ́kọ́ bá lọ rìn. Ọkọ̀ lọ rìn. Ìyáálé bá kó ẹran 200. Ìgbà oko fọ́kọ. Inú rẹ̀ ti ń dùn bá ń ta. Ìyàwó náà wá òkè èmi òkú ní ipá. Ló bá mú ẹyin ẹyọ kan. Ẹyin. Tẹ̀lé mi bá. Adìẹ tó fẹ́ pa yín ti ṣe kí ni? Mo fẹ́ kóbìnrin yẹn ó jòkó ni. Bọ́sẹ̀ ní àárọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní sáré kàkiri wa. ولا تجمع من المال Ẹ dákun ẹ̀jọ̀ mo fọlọ́ bẹ̀ yín. Mo fọlọ́ bẹ̀ yín. ولا تجمع من المال Mo fọlọ́ bẹ̀ yín ẹ̀jọ̀ kó tó lọ́wọ́. ولا تدري لما
تجمع Náà. فإن الرزق مقسوم وسوء الظن لا ينفع. Gbàgbọ́ bẹ̀rẹ̀ ohun tí ti tọ́jú disturb mi fún ìṣọ̀kan máa nù. That is made for you. Ìmọ̀ wọn kọjá tí ẹni máa fi ṣeré. دعيه لسان الدنيا Ọ̀rọ̀ tí ìlọtí ń láàgùn tí agbádá mi fi tutù kò tí kúrò láwàdà. وفي عيش لا تقوم. Ń tún padà bọ̀. Ẹsẹ̀ mi o, ẹ̀ lálùbáríkà. Ẹsẹ̀ Amínà fún ọ. آمين. Kódà wọ́n lálùbáríkà. Ẹ̀gbọ́n pírẹ́sidẹ́ntì ní gbọ́ bá ẹjọ́ náà fi yọkù. Ìwọ àǹtí rẹ̀ nù. Mo mọ̀ pé ilé yín ẹjogún ara mi. Ọ̀bọ̀ra lè rìn. Bí ò bá sán apá kò lè rìn. Níbi tí ara lóòrìn dé. ولا تجمع من المال. Ẹ̀yin ọkùnrin ẹni náà. Ọkọ bá gba ẹyin lọ́wọ́ ìyàwó. Ló bá dẹ̀lú tí ó ti fẹ́ lọ tajà. Wọ́n sọ ẹran mọ́lẹ̀ kìtìkìtì. Oró wa ń kùn ló bá fi ẹyin lélẹ̀. Àmánà. Àkùkọ ni ẹgbẹ́ jáde ní gbèrè. Ó bá bọ́ bí ẹyin. Ló bá jẹ́ òun gbójú. Ọkùnrin bá bú ẹkún pé kí ni sọ pé ìyàwó mi lè. Kí ni sọ? Bàbá wàhálà dé. Nígbà nílé adìẹ ká. Ó wá bá. Ó wá mú adìẹ. Adìẹ yìí ẹyin mi lóde òun olówó rẹ ní wàhálà rẹ ti pọ̀. Máa mú lọ. Ẹyin di adìẹ padà. Wọ́n tún lọ lú mi. Ó débẹ̀, ó tún sọ adìẹ mọ́lẹ̀ mi ti ní nájà ká. Mùsù kan ó bá tún já. Ẹ̀hànà mùsù ló bá tún padì ẹ̀jẹ̀. Kábíyèsí tí ò bá dẹ̀ yóò dààmú díẹ̀. Ó bọ́kàn balẹ̀. Bẹ́ẹ̀ bá ti dààmú ìlú tètè kú. Ìkan dípò kan ni. Wọ́n ń gbọ́. Nígbà tó lé mùsù ká. Ló bá he mùsù. Mùsù sàn jẹ kò sọ mùsù lẹ́wù. Ó ní kí ni sọ fún ìyàwó mi? Mùsù ni mo nílé tó pọ̀ máa gbé lọ. Ẹyin ó dàkùkọ. Àkùkọ di mùsù. Wọ́n bá ń kásọ̀rọ̀ bí lónìí. Àìmọye tó pamọ́ nú ọlá tó lọ gbé dá ọ. Èyí tó ní lọ́wọ́ mọ̀ wò, ó ti ń pọ̀ dáadáa ni ọmọ wò. Yàtí òkàfà àǹfààní ìlàkì. Jẹ̀mọ́. Wàkà Mohammed tó sáwò bí ní sọ̀bá ha. Bá tó dé lùmí. Ó sọ fún Fìmọ́lẹ́gbẹ̀ tí ó lọ mọ́. Àgbò kan bá já, tó bá ní gbáò. Ó kàn kan mùsùn parí. Àgbò wá ní àwọ̀ mẹ́ta, funfun, brown àti dúdú. Ìlú tó wá lọ́wọ́, wọ́n ti bọ́n lágbò mọ́ ọmọ lọ. Ó wá rẹ ìyá ọba bẹ̀. Tíra kan ní ọba lórí. Wọ́n sì ní kí wọ́n lọ wá àgbò tó bá láwọ̀ mẹ́ta wọ́n ìṣe sàárà. Ẹni tó bá sì rí àwọn fún ní 50 million. Ká sọ bá kúrò bàjé. Bó ṣe ń tẹran wọ̀lú tí a rí àgbò láàrin báyìí. Wọ́n pẹ̀ eléyìí ti lówó lónìí. Wọ́n sì rí ẹran láti jẹ́. Ọba mú lọ lé ọba. Ọba bá gba àgbò lọ́wọ́ rẹ̀ kò bá sanwó. Ìbànújẹ́ tó lé. Òyìnbó tẹ ẹran bọ́ba. Àmìyàn ó tí ọmọ túbú ni. Ìwọ. Wọ́n débi tí wọ́n ti fàgbò ṣe sàárà. Kò jẹ́. Àǹfààní ní kí ni? Sẹ́ni tó tàwọn ẹfún lọ́wọ́ rẹ̀ wọ́n là fún ní ẹ̀. Ẹ lọ fún lọ́wọ́ tó bá sì tọrọ ẹ gbọ́dọ̀ kọ̀, ẹ gbọ́dọ̀ dín. Ọba ní kò máa wá ká bó ṣe dé padà báyìí. Èlé lọ pọ́ńtà àgùrẹ́ lẹ́ẹ̀kan náà, ó ní 250 million.
50 ní tẹ́lẹ̀ wọn gbọ́dọ̀ dín ó láti mọ̀ lú 100 ní ẹ bá kó látòrí ẹ̀yìn ó dàbí kọ́dí ẹ di mùsù di àgbò àpòdì màlúù rẹ̀ gẹ́gẹ́ àtòwò rẹ̀ gẹ́gẹ́. Ọkọ wa ń kọ ẹrú wà ní àtọwọ́ ìyálé tí wá gbọ́ ó rò kọjá ti tà ní nígbà tó ní pé ọkọ mẹ́ta owó mi dé ó ti fojú kéré ẹ̀ pé kí ilẹ̀ yín já mọ́ kò mọ̀ pé yín ló dọ̀rùn jàmọ́ ọkọ délé báyìí yàrá ìyàwó ló gbà lọ nígbà lọ jábọ̀ bí ẹyin ṣe dadìẹ ìyálé wa lẹ tí mẹ́gànná ẹ̀yin tẹ́ bá ní ìyàwó méjì tí ọkọ wọ yàrá kan tí wọ́n kan pì tó ń lọ fetí kọ́gànná nípò tó dùn mọ́ ọmọ òun wá kàn pé ṣe èmi dáadáa n kò kàn ya alágbájá tí ń wọ́n àsìkò tó ọ̀nà lórí rẹ̀ wọ́n náà máa ń ṣe ọkọ̀ ìlẹ́sẹ̀ tó bá náà bá pa lókù àìwò ìṣòro náà gbọ́ tó kẹ̀yà wèrè lásán. Ìwọ òsùn ni ọ̀sẹ̀ pọ́n ní ẹ̀sẹ̀ tó ló bá ti kan orogún ẹni tó wèrè máa gbà tó bá gbọ́ dákun tó ọ̀fẹ́ tí kọ sádùn tẹ́ ríre kàn ọkàn bí àjẹrà rẹ̀ tọ́kàn kú dànù. Jàmá bí ìyá ti ṣe gbọ́ bẹ́ẹ̀ pé ìwọ lọ lọ́wọ́ ìwọ lọ ní màálù tí mo dà wá ó kàn ya wèrè ni. Ìyé tó ṣe bẹ́ẹ̀ ríra yí ní máa ń sá lọ ló bá lọ bẹ́ sínú odò gbọ̀ngàn báyìí òun ọ̀nà òdò lọ́ni kó ní ìsáwù. Ìsáwù lè ọbẹ̀ kí lọ sí ọbẹ̀ owó nínú dábẹ̀ ẹ̀mọ́ ní. Kam hammi tusawu bi sabaha. Jẹ̀mọ́n, obìnrin kan kí n jọ ọkùnrin náà máa jowú. Ọ̀pọ̀tọ̀ mi kó dá fẹ́ lórí òwú ní pa ọ̀nà. Ìparí ọ̀rọ̀ jẹ̀mọ́n, ẹ̀dá mi ló dáadáa. Ẹni tí ṣe ọwọ́ rẹ̀ bá ti dá oríkèéríkèé ara rẹ̀ lè dá. Ìparí ọ̀rọ̀, èèyàn máa ń kẹ́ ẹ̀gbọ́n. Wọ́n ló dọwọ́ rẹ̀ ń tó wúlò fún ọdún ní sùn bẹ́ẹ̀ tó sáré ní. Àwọn ẹni rẹ̀ ni ẹ bá sọ̀rọ̀ ẹ̀ o. Mo fẹ́ láǹdì nìyẹn. Àwọn ẹni rẹ̀ ni ẹ bá sọ̀rọ̀ ẹ̀ o. Ẹlẹ́ẹ̀kejì, máa ń kára owó ilmu fọ́lù jáhì bi'ilmihi. Ẹ̀yẹ́ tí ẹ bá ní ìmọ̀ ẹ̀lùmọ̀ yìí o. Àwọn àfáà kan ló kọ́ ọmọ wọn yìí o. Ẹ̀yà àfáà àti ẹ̀kọ́ ọmọ ń kéwù. Tẹ́lẹ̀ tí òkan yóò bá kọ́ yín kó lẹ̀ yóò ti dàfà. Ẹ̀rọ wa mi jẹ́ ti lò mọ́ yín o. Wọ́n máa ń kára owó fọ́lù jáhì bi'fadlihi. Ẹ tó bá ní ọlá kó fọlá rẹ̀ jágún o. Ẹ̀yìn tí wàá bí ìsìlámù nídìí ọlá yín lónìí. Gbogbo ẹ̀dá tí o bá ti wúlò fẹ́ sìn látara ẹ̀sìn ló kọ́ ló ti parẹ́ dànù. Alayka bi ahlil khayri shi'ta suhbatan. Wa man kana lahu sharafun falyujahid bi sharafihi. Ẹ tó bá ní ìkọ́dojú rẹ̀ fún alóòdì wa nínú yìí. Fafi suhbatihi أخيار تلقى الفوائد. ومن كان له قوة فليجاهد بقوته. Ẹ tó bá ní agbára kó lo agbára fún wa. Kó jẹ́ kí Ìsìlámù ó jèrè òun. Kó jẹ́ kí Ọlọ́run ó jèrè òun. Alayka bi ahlil khayri shi'ta suhbatan. ومن كان له مال فليجاهد بماله. Gbogbo ẹ̀dá tó bá ní owó kó lo owó rẹ̀ síbi tọ́lọ́. Sọ̀rọ̀ bá ti rí ẹ lọ síbẹ̀ o. àbẹ̀wò ìtàlíkọ́ ìfàwà ìdá. Ẹni tí bàbá pè ní sọ̀rọ̀ rẹ̀ máa ní Yẹmí Abdulaziz Káyọ̀dé Ajíṣebí